AIFTV AIFTV mi ò lè gbé kó ń bẹ̀ rárá o èmi àti iléeṣẹ́ tẹlifíṣàn yẹn àjọlẹ̀pọ̀ ni. ẹ ṣeun bàbá, ǹjẹ́ ó papọ̀ mọ́ òwe awo egúngún lobìnrin lè ṣe bẹ́ẹ̀ni awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ bóbìnrin bá fojú korò orò wá gbé. awuyewuye kan ṣẹlẹ̀ ẹnujọ́ mẹ́ta wọ̀nyí lẹ́rìí pé eré réseaux sociaux pàtàkì eré TikTok lẹ́rìí pé ọ̀sà awuyewuye ṣẹlẹ̀ débi pé wọ́n sọ pé orò wẹ̀ eré TikTok. Bàbá jẹ́ orò lè dèrè TikTok. Èèwọ̀. Èèwọ̀. Orò lè dèrè TikTok. Láéláé. A sì gbọ́ pé wọ́n lóró rẹ̀. Ìwọ̀n bá rí là ń gbé sérí TikTok là ń ya fọ́tò là ń gbé sérí TikTok. Àmọ́ òun náà lè agbára alájẹ̀nà káyọ̀ fún rí. Fírípù náà náà sì mọ̀ rí. Ṣé ìyẹn ni àtúmọ̀ pé rí àtúmọ̀ là ya fọ́tò rẹ̀ mọ́ lọ gbé sérí TikTok? Gbogbo wọn ń ṣe ìyá ń gbọ́ awuyewuye ìyá ń gbọ́ pé wọ́n ń ṣe wọ́n ń tara wọn jẹ lọ ó rò ń fúra rẹ̀ afatama gbogbo kọ ìjẹ kan tán gbogbo mìíràn ọ̀tà ń ga fẹsẹ̀ halẹ̀ ó ládùn ní bọ́kú àtó omi mitoro mi ọgbọ́n já olóko ń du kò sí ẹ̀ ń gbọ́ ó nìkan lè rí gbèsè rí TikTok wò láyé ìyá ọmọdé ọmọ jẹ ṣe rí kíní yìí wọ́n ń jẹ wọ́n fún jù sórí TikTok yẹn kán pé ayé náà ló ti dayé ọ̀làjú TikTok náà pápá lára gbọ̀mẹ́rin sẹ́yìn wọ́n lè mọ́ lòmíràn aṣọ eré rẹ̀ di eré lílá wọ́n lè mọ́ lòmíràn mẹ́nu rẹ̀ aṣọ di pẹ́rẹpẹ́rẹ onínú rẹ̀ wọ̀ kólóbórí adẹ̀lẹ́nu ní gbọ̀ngbọ̀n kíní wọn ẹni wọ́n ṣe á tó gbé ohun òrò agbésábẹ́ fún à ń pè òrò fáwọn obìnrin wọn nítorí àti lẹ́kọ̀ọ́ ìyà jẹ obìnrin ṣe rí kí ni fẹ́ fún dá gbogbo ojú ipa kí ni wọ́n yẹn ń gbé sẹ́rí kí ni ẹ̀ torí àti lè máa ṣègbójẹ ìgbójẹ fúnra wọn wọ́n ti mọ̀ pé bọ́n bá ti rí nǹkan bá ti gbé sẹ́rí TikTok àwọn ni wọ́n máa ṣe wọ́n máa kí kéṣèkèrè owó a máa wọná kọ́ǹtù fún wọn ìgbọ̀n mẹ́wọ́n lè mú ònìyàn wọ́n á sọ di ògèdè ní wọ́n máa sọ̀rọ̀ pọ̀ ònìyàn wọ́n lè mú ajá máa sọ̀rọ̀ pọ̀ ònìyàn ọ̀rọ̀ àti pàbẹ nígbàgbé kíní kan ń ṣe wọn kan a tó gbé ohun òrò ẹgbẹ sábẹ́ fọlí òun ní ṣe kíní gbogbo kíní wọn fún gbowó sínú pòórá tiwọn lẹ àmọ́ gbogbo ni kò ní ìyó bọjí péré bá lòun máa ṣe ìrẹ̀sílẹ̀ fún òrò abárí torí fóun ó lè rò wá máa wù jẹ onítọ̀hún ewé àtàwọn onítàtà dèbò orò náà ni mo mọ ọ̀rọ̀ olúwa rẹ ìdílé oníyẹ bá gbúrò máa ba orò jẹ́ torí ìyọdún tó ìbù wa lọ tẹ́lẹ̀ rí àgbọ́ gbogbo kí ni wọ́n pé ọdún péré kan wẹ́rẹ́ kan ṣẹlẹ̀ àwọn kan ló wọ́ báàsì náà ń tì wọ́n sì ń ti àwọn ìyé mọ́mọ́ wo kí ni wọ́n ń tì wọ́n ti lè ṣiṣẹ́ nítorí àti lè máa fò ba ọdún jẹ́ fún nítorí ọdún ètùtù lẹ́fún ṣe torí fúlù ó lè tùbà fúlù ó lè tùṣẹ́ àmọ́ wọn agbéhìnbẹ́bọ jẹ́ àwọn ni wọ́n ń dìde à ń sọ ká ní pé àwọn á máa bàjẹ́ á máa tẹ fún wọn lè pèrè kíní gbogbo obìnrin kóbìnrin yóò bá rí pé òun yàn ṣe ojú tó wọn bó bá dijọ́ èyí orò bá gbòde abájẹ kó jáde kó wọ́n wò ó ló bá jí orò yẹn ń ṣe rí TikTok ló bá jẹ́ òun náà ní abá ń ṣe ló bá gbèdè rẹ̀ á rí nítorí náà pé àní kọ̀ fún mọ̀ṣẹ́ pàápàá ní má kọ̀ fúnra rẹ̀. AIFTV mi ò lè gbé kó ń bẹ̀ rárá o èmi àti iléeṣẹ́ tẹlifíṣàn yẹn àjọlẹ̀pọ̀ ni.